exin alákàndá Mr. Joker ẹ̀fẹ̀ gidi lóde tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ẹ ti gbóríṣiríṣi o sùn ẹgbẹ́ iná ràwìn ẹ̀fẹ́ mú kó lára idán èyí àrà ọ̀tọ̀ ní ẹ̀fẹ́ Joker rẹ̀ kí ló ṣe lára wa. ẹ jáwọ́ lọ́rọ̀ ìyá àgbà o ẹ lọ gbé Sisi wọlé mélòó lẹ fẹ́. ẹ jáwọ́ lọ́rọ̀ ìyá àgbà o ẹ lọ gbé Sisi wọlé mélòó lẹ fẹ́. bó tilẹ̀ wù ká péré àmàlà tẹ̀bà bó tilẹ̀ wù ká péré àmàlà tẹ̀bà ó gbọ́dọ̀ lọ pẹ̀lú ilá ni o a ò ní gbọ́ kú iyán bí kankan o afọ́gbọ́nà o. ẹ jáwọ́ lọ́rọ̀ ìyá àgbà o ẹ jọ ẹ lọ gbé Sisi wọlé mélòó lẹ fẹ́. ẹ jáwọ́ lọ́rọ̀ ìyá àgbà o ẹ lọ gbé Sisi wọlé mélòó lẹ fẹ́. alẹ́ nìkan ni mo lọ. ẹ kú ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú. dúdú bẹ pupa ń bẹ ẹwà wọn bẹ lẹ́lẹ̀ tó bẹ ní alẹ́ ojúmọ́ ìgbéga ojúmọ́ ìfọ̀kànbalẹ̀ tọmọdélé wa lóòrọ̀ yìí. nìyí. alẹ́ nìkan ni mo lọ. ojúmọ́ àlàáfíà ojúmọ́ ìtẹ̀síwájú náà lọ́mọdélé yín lọ́mọdélé tiwa. Good morning everybody. Magbọ́nra wàìwàì ara mi ayé gágá. Kò sóge mọ́ ò sí lọ. a sùn lálẹ́ àná bí àgùntàn tí ò lólùṣọ́ ọlọ́run alààyè sì tún jí wa sí ìmọ́lẹ̀ alààyè. ó yẹ ká dúpẹ́ ó yẹ ká yin ọlọ́run yìí lógo ògo ni forúkọ yín lókè ọ̀run. Mélòó lẹ fẹ́? Mélòó lẹ fẹ́? Ọ̀pọ̀ kàkà ló mà wá níbẹ̀ o. Mélòó lẹ fẹ́? Ẹ jáwọ́ lọ́rọ̀ ìyá àgbà o. Ẹ lọ gbé Sisi wọlé. Mélòó lẹ fẹ́? Gbogbo olólùfẹ́ alákàndá mi o. Báwọn aláìmọ̀kan bá máa wí. Wọ́n ní nínú ẹlẹ́fẹ̀ yìí. Àwọn náà làwọn ti kọ́ ṣe. Àwọn náà dẹ̀ ló yẹ kó jọba. Bọ̀dọ̀ bá sì rèé. Ẹ má máa jẹ wá kú o. Ìjà sálẹ̀ bẹ̀rẹ̀ yìí. Àárín àwọn ẹlẹ́fẹ̀ o. ẹ yóò sọ pé mo jí wá sóde tòní. ẹ̀kẹ́ ni mi ò máa fọ́ tilé òtítà lé ni mi ò máa rẹrù mẹ́sàn-án. ahéré mo dẹ́ni yọmọ yẹ́kóyẹ́kó ọ̀gẹ̀dẹ̀ mọ́wọ́lúwọ́ ọmọ yẹ́dùyẹ́dù. èyí tó ń fòpin bí ẹ̀gbọ́n òwò nìyí ọmọ yẹnuyẹnu. mo kí ń níwá mo kí ń lẹ́yìn mo kí ń láàrin gbogbo ibi tí ọmọ Yorùbá bá ta ewé ta ikàn dé pátápátá mo kí ń pé ẹ kú ojúmọ́ ayọ̀. Alákàndá ló nìyẹn o. ohun méjì pàtàkì náà ló gbé mi wá ó sì yẹ ká ránra wa létí ká ṣàlàyé fúnra wa. ọ̀rọ̀ nípa Odùduwà nation nípa Yorùbá nation àti agitation wa. ṣé ẹ mọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun suspend àwọn principals kan. Òṣèbí gbogbo ẹlẹ́fẹ̀ yìí pátá. Àwọn olólùfẹ́ wa gbọ́, àwọn ló máa decide. Ẹni tí ọba tọ́ sí ẹ̀fẹ́ aládùn. Alákàndá ló nìyẹn o. Abẹ́. Àsìkò tó kẹ́kọ̀ọ́dù tó dùn o. Àsìkò tó ti máa declare. Kò tó ń ṣe mí tí mo fi ronú. Kò tó ń ṣe
láì dènà pẹnu gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ mo ní nǹkan méjì ló gbé mi wá. àkọ́kọ́ òun náà ni ọ̀rọ̀ àwọn principal tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àbíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n sọ̀spẹ́ndì látàrí pé kíni látàrí pé wọ́n gba àwọn agitators láàyè ìyún àwọn tí ń kéde ìyìn rere Oòduà nation Yorùbá nation wọ́n gbà wọ́n láàyè nínú ọgbà ilé ẹ̀kọ́ wọn pé wọ́n jẹ́ kí wọ́n láǹfààní láti máa bá àwọn akẹ́kọ̀ọ́ wọn sọ̀rọ̀. èdè nìyí tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n fi dá àwọn olùkọ́ àgbà yìí dúró. àwọn mẹ́ta náà ni wọ́n. ẹlẹ́ẹ̀kejì tó gbé mi wá òun náà ni ti ọ̀rọ̀ fasin tí wọ́n ń pín káàkiri tí wọ́n ní wọ́n mọ̀ fún wa ní tìpátìkúùkù. sọ yẹ ká gbà á tàbí ó yẹ ká gbà á bàbá gbà á ṣé tìpátìkúùkù ni. ọjọ́ wo lórílẹ̀‐èdè Nàìjíríà fẹ́ bọ́ kù nínú ìṣèjọba bí ìgbà téèyàn bá ń ṣèjọba ológun. ìjọba tiwantiwa láláwà, ìjọba alágbádá láláwà, ìjọba aráàlú láláwà, because democracy is the government of the people by the people and for the people. bóun ni yóò ṣe wá jẹ́ lásìkò tá a wà yìí táwọn èèyàn kan máa fi tìpátìkúùkù. Yorùbá máa sọ pé a lè fi tipá mẹ́sìn dòdò a lè fipá fún lóúnjẹ. ìjọba Nàìjíríà fẹ́ fipá fún wa lóúnjẹ, wọ́n fẹ́ fipá mẹ́sìn wa dòdò kí wọ́n fi tìpátìkúùkù kò mi bọ̀ wá lẹ́nu pé dandan gbọ̀n a gbọ́dọ̀ mú ni. mò ń bọ̀ wá. àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò ẹjẹ́ àjọ fojú sùnùkùn wò ó. àkọ́kọ́ àwọn tí wọ́n lọ báwọn akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ yìí wọn ò bá wọn sọ̀rọ̀ wípé kí wọ́n wá darapọ̀ mẹ́gbẹ́ òkùnkùn. wọn ò bá wọn sọ̀rọ̀ wípé kí wọ́n wá lọ rèé fọ́lé. wọ́n bá wọn sọ̀rọ̀ lórí ọjọ́ ọ̀la wọn, bá wọn sọ̀rọ̀ lórí òmìnira wọn. ìdí ni wípé ìṣẹ́ òní mọ́kọ láyà kó mọ̀ràn mọ́. ìyàtọ̀ jẹ àwọn òbí wa, àwọn ò gbàdúrà kó jẹ wá, ràlẹ̀ràlẹ̀ rẹ̀ jẹ wá. àwa náà tún wá gbàdúrà kó tún jẹ àwọn ọmọ wa, ràlẹ̀ràlẹ̀ rẹ̀ mọ̀ tó ti ń jẹ wọ́n lọ. àwọn wọ̀nyí wọ́n wá fira wọn jì, wọ́n gbàgbé ìtìjú, wọ́n kó ìtìjú tà, wọ́n kó ìbẹ̀rù tà, wọ́n fi tí wọ́n ń ṣe sílẹ̀. wọ́n wá ní àwọn fẹ́ mú ti ara àwọn gbọ́, tẹ̀bí àwọn gbọ́ àti ti àwọn aláìlẹ́nìkan, àwọn aláìlólùgbèjà, àwọn tí ò lè jáde sọ̀rọ̀ ṣùgbọ́n tí wọ́n ń dènà mọ́ra, ṣùgbọ́n tí ìyà ń jẹ lábẹ́nú, ṣùgbọ́n tí ìṣẹ́ ń ṣẹ́ lábẹ́nú. wọ́n wá torí wọn jáde, wọ́n torí tara wọn náà jáde. wọ́n wá káàkiri. ẹ̀yin èèyàn ẹjẹ́ á kúrò ní location 9, ẹjẹ́ á kúrò lábẹ́ ìmúnisìn. lóòótọ́ la nígbàgbọ́ pa àti gba òmìnira lọ́wọ́ àwọn òyìnbó amúnisìn, ṣùgbọ́n abẹ́ ìgbèkùn tá a wà ní location 9 orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ ó ju kéèyàn wà lábẹ́ ìgbèkùn àwọn òyìnbó lọ. ìdí ni wípé tí wọ́n fẹ́ rọrùn àbí tí wọ́n rọrùn ju èyí tá a wà lọ́wọ́ yìí lọ. àwọn òyìnbó sì máa wò wá níwò wípé àti tó tán àti dá dúró àti pàápàá à nílò ìrànlọ́wọ́ ẹnìkankan, bó bá ṣe wù wá òun náà ní ká ṣe ṣe ilé ayé wa. ìdí nìyí tó bí agitation
oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ nílẹ̀ yìí tó fi jẹ́ wípé ìran Yorùbá ìgbé ayé tó yẹ ká máa gbé kọ́ là ń gbé. Bó ṣe wù wá láti lólé ayé wa kọ́ la ṣe ń lò ó. Àwa la fẹ́ lò ó bó ṣe wù wá gangan. A fẹ́ lò ó bá a ṣe fẹ́. A fẹ́ lò ó bó ṣe gbà. A fẹ́ lò ó báwọn èèyàn kan ṣe fẹ́ ká lò ó. Àwa la fẹ́ òmìnira. A sì mọ̀ wípé gbogbo nǹkan tí ẹ̀dá ọba ṣe láyé a nílò campaign. Báwọn olóṣèlú ọba dupò kan wọ́n campaign. Wọ́n dánu fún wa. Wọ́n bá wa sọ̀rọ̀ ìtùnú. Wọ́n bá wa sọ̀rọ̀ gidi. Wọ́n tàn wá. Wọ́n rọ̀ wá. Wọ́n bẹ̀ wá. Ìdìbò tí ń bọ̀ yìí o ẹ dìbò fún mi o. Mo lọ sílé ìgbìmọ̀ aṣòfin o. N bá ti débẹ̀ ọ̀rọ̀ yín ni mò gbọ́ o. Láàrin iye tí ń bá lò ń bẹ̀ ẹ rí i pé ẹ gbádùn. Sójú ọ̀nà yín lẹ ní ọ̀dà ń ọba ń gírèdì ẹ̀. Ẹni òsomi tẹ́mu ń ọba ń somi. Gbogbo bí tí ń bá ti lè ràn èèyàn ló lọ́wọ́ ni wọ́n dìde ràn lọ́wọ́. Ṣùgbọ́n bọ́n bá ti ń débẹ̀ tán wọ́n kọ̀ pàkọ́. Bẹ́ẹ̀ pé wọ́n aago wọn ò ní ṣe píìkì mọ́. Lẹ́yìn ẹ̀ gbogbo tí wọ́n ṣèlérí ẹ̀ ní rí wọn láti wá mú kankan sẹ́ńbẹ̀. Tó bá wá ku ọdún kan tí wọ́n ti ń retí láti tún wọlé sípò náà padà ẹ̀ tún wá rí wọn wọ́n tún wá campaign. Àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ bí wọ́n bá ṣe sọjí wọ́n kéde ìyìn rere. Àwọn ẹlẹ́sìn mùsùlùmí bí wọ́n bá ṣe mọ̀lúd tí wọ́n ṣe ìwáàsí ìta gbangba wọ́n ṣèkéde. Àwa náà wá wò pé àwa tá a fẹ́ Odùduwà nation tá a fẹ́ Yorùbá nation ó ti di dandan gbọ̀n káwa náà jẹ́ káwọn èèyàn ọmọ tí ń bẹ nínú wa kí wọ́n màrà tí ń bẹ nínú wa àti pé kí wọ́n máa fàní tó wà nínú Yorùbá nation kí wọ́n mọ̀ yàtọ̀ láàrin ìgbèkùn àti òmìnira. Àwọn èèyàn wọ̀nyí wá ń tìlú dèlú bá ń ṣe ń yọjú sáwọn ọba aládé ni wọ́n ń yọjú sáwọn ìjòyè abàkún lọ́rùn àwọn ọ̀tọ̀kù lóòló àwọn mẹ̀kúnnù ìlú láti kéde ìyìn rere Oòduà nation. Wọ́n wá lọ sáwọn ìlú yìí wọ́n lọ sáwọn iléèwé yìí láti kéde ìyìn rere fún àwọn akẹ́kọ̀ọ́ ọbẹ̀. Àwọn akẹ́kọ̀ọ́ táwọn náà mọ̀ wípé ìgbé ayé tó yẹ káwọn ó gbé kọ́ làwọn ń gbé. Majority wọn ló ní iye tí wọ́n ń san fowó iléèwé tó sì jẹ́ wípé àwọn tí ń sọ lórí wa lónìí gbogbo wọn pátá tàbí ká sọ wípé ìdá 90% nínú wọn ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ ni wọ́n lọ. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló bí agitation. Láti gbà táwọn èèyàn yìí ti lọ sí àwọn ilé ẹ̀kọ́ yìí náà ni wọ́n ti sọ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti suspend àwọn principal wọ́n ní wọ́n gba àwọn èèyàn yìí láàyè. Ẹgbọ́n nǹkan tí commissioner for education Fọlọ́runṣọ́ Bámisáyé tó sọ ó ní Nigeria is one entity and we continue to remain so. Ó ṣe àṣìṣe kékeré ń bẹ̀ ọ́n. Ìdí ni wípé Nàìjíríà jẹ́ one entity. Nàìjíríà kì í ṣe one entity. One entity ni àwọn èèyàn tí ìwà àtìṣe wọn bá bára mu tí èrò wọn papọ̀ tí ìlépa wọn jẹ́ ọ̀kan ṣoṣo one entity nìyẹn. Orílẹ̀-èdè Nàìjíríà látìlẹ̀ látijọ́ tán ti bí òun náà ni ó ti dàbí ọmọ tí ń tọ́jẹ́ wípé etí rẹ̀ ọ̀tọ̀ níbi ó kọjú sí, ojú rẹ̀ ọ̀tọ̀ níbi ó kọjú sí, ẹnu rẹ̀ ọ̀tọ̀ níbi tó fèsì. Lélẹ́yìí tó túmọ̀ sí wípé inú wa ò kúnú látilẹ̀, ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá, ìwà ọ̀tọ̀ọ̀tọ̀ la nínú, ìlépa ọ̀tọ̀ọ̀tọ̀ la ní. Oúnjẹ wa ò báramu, ìwọṣọ wa kò báramu, ìṣesí wa kò báramu. Lélẹ́yìí tó túmọ̀ sí wípé Nàìjíríà ò lè jẹ́ one entity forever. Ó lè má jẹ́ lónìí, ó lè má jẹ́ lọ́la, orílẹ̀-èdè yìí ó padà pín náà ni. That is tá a bá ń fẹ́ ìrọ̀rùn. That is tá a bá fẹ́ gbé ìgbé ayé àlàáfíà. That is tílẹ̀ Yorùbá bá fẹ́ gòkè tá a fẹ́ kù lérò ẹ̀yìn. That is tá a bá fẹ́ kí ọ̀wọ̀ àti àpọ́nlé táwọn orílẹ̀-èdè àgbáyé ti ní fúnlẹ̀ Yorùbá tẹ́lẹ̀ kó padà wá. Ó pọn dandan fún wa láti jáde kúrò ní location 9 tá a wà yìí. Nǹkan táwọn èèyàn wọ̀nyí ṣe nìyí. Bákan náà lélẹ̀ tó wáyé níjẹta ní Mọ̀pó àti káàkiri ilẹ̀ Yorùbá. Tá a bá lè gbìyànjú láti jẹ́ kí àwọn ìwọ́de ìtanilólobó ìpènisírònú
ká taba lè jẹ́ kí gbogbo àwọn nǹkan wọ̀nyí ó máa wáyé ọlọ́run ọba ń gbọ́ ń tá a rò pé yóò pẹ́ yóò padà wá yá wa. Now ó ní we believe in Nigeria dream. ẹ bá ń béèrè lọ́wọ́ fọlọ́nsọ bá mi ṣayé mi wípé aláwo ni Nàìjíríà ní, aláwo ló gbàgbọ́ nínú ẹ̀, àlá wípé wọ́n máa jiyàn gbé lójoojúmọ́, àlá wípé àwọn èèyàn kan ríra wọn gẹ́gẹ́ bí ẹni tó ní orílẹ̀-èdè yìí tí wọn ò rí gẹ́gẹ́ bíi pé Nàìjíríà yìí ti gbogbo wa ni, wọ́n rí pé tí wọ́n nìkan ni. àlá wo wá lórílẹ̀-èdè yìí ní? Kò sí àlá, kò sí ètò fún àwọn ọmọdé, kò sí ètò fún àwọn obìnrin, kò sí ètò fún àwọn arúgbó, kò sí ètò fún àwọn ọ̀dọ́, kò sí ètò fún ìdàgbàsókè àti ìlọsíwájú. a níbì kan pàtó tá à ń lọ lọ́dọọdún. ìta mọ̀ ní wípé gbogbo ayé ń Happy New Year, àwa náà sì ń Happy New Year. ibi tá a fẹ́ lọ from Happy New Year àmọ́ ibi tá a wà lónìí àmọ́ èrò táwọn olórí wa ní sí wa lọ́la àmọ́ àwọn olórí tiwa kì í sọ bí tí wọ́n ń lọ fún wa, wọ́n kàn lè déédéé jí wọ́n sọ pé ókè o báyìí láti ṣe o báyìí láti ṣe o báyìí láti ṣe o. àwọn nǹkan wọ̀nyí kù díẹ̀ káàtó. ìdí nìyí tá a fi ní àfẹ́ kí wọ́n darí ayé wa. so èmi ọmọ àlá tí Nàìjíríà ní fún Fọlọ́runṣọ́ bá mi ṣayé mi, èyí commissioner for education ìpínlẹ̀ Ọ̀ṣun. bákan náà ẹni tó jẹ́ special adviser fún gómìnà Gbóyèga Oyètọ́lá lórí ètò ẹ̀kọ́ náà, ọ̀gbẹ́ni Jamiu Ọláwùmí, ó ní it was unfortunate that some unscrupulous elements were going about polluting the minds of young children. Polluting their mind in what sense? nínú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí, lára àwọn majority wọ́n ń ṣẹgbẹ́ òkùnkùn. bí wọ́n ṣe wà nípò ìjọba yẹn, wọ́n ní caucus, wọ́n lẹ́gbẹ́ tí wọ́n ń ṣe tọ́jẹ́gbẹ́ òkùnkùn. wọn ò pera wọn lórúkọ, wọn ò pera wọn ní unscrupulous element. but ẹ̀yin tẹ́ bá wá dìde tẹ́ sọ pé kò tẹ́ wà yìí kò tẹ́ yín lọ́rùn, pé dídùn ló kù, ẹ̀yin ò jẹ́ kíkan mọ́. tẹ́ nígbàgbọ́ pé bẹ́ẹ̀ ń ta gbọ́wọ́lé lórí ọ̀bá gbìyànjú àti dìde, èèyàn tó gbọ́wọ́lé ní lórí òní gbìyànjú àti pẹsẹ̀ dà, tẹ́ wá béèrè fún ẹ̀tọ́ yín, ìgbà yẹn lẹ máa di jàǹdùkú. òun tẹ̀síwájú ó ní warning groups to stay away from the state. èyàn àwọn agitators náà ní sọ fún yẹn, ibi tí Ọlọ́run ti wá májá tégbò mú látàrí òun náà ni wípé ẹ̀tọ́ wa là ń béèrè fún. kò síjọba tí yóò tako ẹ̀tọ́ èèyàn, kò sẹ́ni tó lè mú wa pé ká má ṣe nǹkan tá à ń ṣe. níwọ̀n bá gbà tá a ti mọ ọ̀nà láti ṣe. so èmi ọmọ bí ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe dá yàtọ̀. ìpínlẹ̀ Ọ̀ṣun nìkan kọ́, àwọn kan béèrè lọ́wọ́ mi bóyá náà àbíjẹta pé kí ló dé tí agitation tí ọmọ wáyé lẹ́kọ̀ọ́. mo ní èmi ò rò bẹ́ẹ̀ pé àwọn tí ń bẹ lẹ́kọ̀ọ́ lè agitate. mo ní náà ń jó lórí omi nu àbí ẹ wá ń béèrè irú ẹ̀ lọ́wọ́ mi. ok, number one, àwọn ará ìpínlẹ̀ Èkó máa ń ṣe bí ẹni wípé wọ́n ti kórè wọn sínú akoto. wọ́n máa ń ṣe bí ẹni pé wọn ò tiẹ̀ ní ẹ̀tọ́ kankan, torí ìgbé ayé tí wọ́n ń gbé, ìgbé ayé bó bá ṣe wù wọ́n kí wọ́n ṣayé wa ni wọ́n ṣe ń gbé. mo sọ síwájú fẹ́ni yẹn, mo níṣẹ́ mọ̀ wípé ìpínlẹ̀ Èkó ẹnìkan náà ni ó ń kọ̀ǹtró gbogbo wọn, kì í wá sí èèyàn lásán. ẹni tó ní gbogbo àwọn tó wà níkápá agbára níbẹ̀. ìdí nìyí tẹ́ bá bẹ̀rẹ̀ agitation kankan ní any part of Lagos State lọ́la, tí ìbá ṣe páwọn èèyàn tó ń ṣe lábẹ́lẹ̀, ìkọ́sẹ́ ni yẹn pè mí pé ní sáìdì Lẹ́kì Àjá yẹn pé àwọn kan ti kọ́kọ́ kóra wọn jọ, ìgbà tí ó dọ̀sẹ̀ kejì ohun ọ̀rẹ́ nìkan kan mọ́. mo ní bó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn. bí wọn ò bá pò ló ti máìdí wọn, wọ́n dẹ́rù bà wọ́n. àwọn tọ́ọ̀gì ọ̀yà bò wọ́n lọ́la, wọ́n wá dàrin wọn rú. because ìpínlẹ̀ Èkó láti ríbi tán ti ń dìbò lọ́wọ́
táwọn tọ́ọ̀gì sì débi tán ti ń dìbò wọ́n sì fa káàdì wọ́n sì fa ballot paper ya wọ́n sì dàpótí ìbò nù ẹnìkan kan ò sì torí ẹ̀ kó péré wọn wọ́n gbébọn dání lọ́sàn-án gangan ọlọ́pàá ò mú wọn ẹnìkan kò bí wọ́n lẹ́jọ́ wọn ò rí wọn pè ní jàǹdùkú ṣùgbọ́n àwa tá ń béèrè fún ẹ̀tọ́ wa làwa di jàǹdùkú. Special adviser ó ní káwa agitators ká sá fún Ọ̀ṣun èmi wá ní oníyọ́ sá fún wa tàbí Ọ̀ṣun ni kọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ni kọ́ sá fún wa. ìdí ni pé ntọ́ yẹ kó wọn sọ ló ń sọ mo ti máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé kò sí gómìnà tí yọ tẹ̀lé wa ìdí ni pé wọ́n ń jẹ nínú ìjọba tí ń bẹ lóde àti pàápàá bí ìgbà tí wọ́n fẹ́ dojúkọ ìjọba àpapọ̀ ni kò sí gómìnà nílẹ̀ Yorùbá tó nígbàgbọ́ nínú Oòduà nation ohun tí kálukú wọn nígbàgbọ́ ni láti kú ònípò gómìnà eléyìí tó ṣe ẹ̀kan fẹ́ ṣe kejì eléyìí tó ti ṣe méjì ó fẹ́ lọ rìtáyà sílé ìgbìmọ̀ asòfin àgbà because ọmọ pẹ́ gọ̀ ọmọ wípé ẹ tún padà dìbò fáwọn náà ni tán bá ti háwó lé yín lọ́wọ́. lórí ètò yìí lánàá oríṣiríṣi nǹkan ni èmi àti àlejò tí mo gbé wájọ sọ tí àwọn èèyàn kan tí ò yé wọn dáadáa because majority àwọn tó wà ní mọ̀pó nígbà tá à ń sọ wípé a lè gbà ní tìpátìkókò bí ṣe pé ká lo ẹ̀rọ wọ́ọ́rọ́wọ́ majority àwọn tó jáde sí mọ̀pó majority àwọn èrò yẹn tó bá di 2023 yọ yà yín lẹ́nu pé táwọn olóṣèlú bá fún ọ lówó wọ́n pàùndà kí wá ló dé tá a fi sọ wípé ẹ má jẹ́ atanra wa ohun tó kàn wá òun ni pé ká tẹpẹlẹ mọ́ ìkéde wa ká tẹpẹlẹ mọ́ fífa àwọn èèyàn mọ́dọ̀ kó tó di 2023 tó bá wá di 2023 àwọn olóṣèlú tó bá wá sọ́dọ̀ wa tó bá jẹ́ pé àti ìgbà Yorùbá nation kó tó dìgbà yẹn àwọn tí ń lọ sílé ìgbìmọ̀ asòfin àwọn yẹn la bá lẹ́jọ́ tàbí ẹni tó ti wà ńbẹ̀ tó lóun fẹ́ lọ lẹ́ẹ̀kejì májẹ̀mú ni sọ́ọ̀bà wa rèésì ẹ̀ láàrin yín pé à ń fẹ́ referendum ẹnìkan péré òun la nílò. náà ọ̀rọ̀ nípa vaccine a gbọ́ pé ó ti dé orílẹ̀-èdè Nàìjíríà ó débẹ̀ nìkan kọ́ àwa ń gbọ́ wípé wọ́n ní wọ́n mọ̀ fún wa ní tìpátìkúùkù ni àwọn òwòye wá wò ó wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ ìdí ni wípé a trust vaccine yìí ẹ má jẹ́ àwùlẹ̀ pàjálọ̀bọ̀ fúnra wa a trust ẹ̀ a nígbàgbọ́ nínú ẹ̀ oríṣiríṣi ìrírí la ti rí wọ́n inject àwọn èèyàn ní virus oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ti wáyé nípa àrùn kògbóògùn ní HIV/AIDS tó jẹ́ pé àwọn èèyàn lọ fún àwọn èèyàn lábẹ́rẹ́ ìsàbẹ́rẹ́ láti tọ́jú ẹ̀ o wọ́n inject àwọn èèyàn ní fáírọ́ọ̀sì HIV/AIDS wọ́n láwọn fẹ́ wo bí yóò ṣe grow lára wọn. Can you imagine that? àwọn kan tiẹ̀ tún wá ṣerú ẹ̀ ní Niger wọ́n fún àwọn tí wọ́n ń ṣe òwò nàbì wọ́n fún bíi 5 nínú wọn ní wọ́n fún wọn lábẹ́rẹ́ wọ́n fún wọn ní injection HIV virus wọ́n láwọn fẹ́ wo bí kìnìún ṣe ń dàgbà sí lára àwọn ẹni ẹlẹ́ni òwò nàbì ni wọ́n ń ṣe o ṣé ẹ gbàgbé wípé ó ní onírúurú ọkùnrin ni yóò máa wọlé tì wọ́n lélẹ́yìí tó túmọ̀ sí pé ilé tí ó bá ti lo rọ́bà ìdáàbòbò ó ti kó jọǹbọ nìyẹn lára ilé ni ò lè jẹ́ ká gba fásìn yìí ní tìpátìkókù ẹni tó bá nífẹ̀ẹ́ sí lálàáfíà kó gbà á ẹni tí ò bá nífẹ̀ẹ́ sí ẹ fílẹ̀ kò pọn dandan. because ọ̀pọ̀ èèyàn ní nǹkan ò ṣe tọ́jọ́ pé bí ìtọ́jú ni wọ́n ti dákún àìsàn tí ń ṣe wọ́n. orílẹ̀-èdè Nàìjíríà ni mo ti rí i pé wọ́n ń fọ́ọ̀sì nǹkan fún yàn nọ́mbà fẹ́ ni kò ń ṣe nọ́mbà túláàsì
àwọn tí kinní dẹ̀ máa àfẹ́ẹ̀tì púpọ̀ jù làwọn tí ń ṣiṣẹ́ ìjọba wọ́n lè pé bí wọn ò bá gbà á àwọn ò ní fún ọ ní sálárì. báwo làwọn olórí wa ṣe máa negotiate on our behalf tí wọ́n máa kó ìnira bá wa láì ṣe pa nímọ̀ nípa rẹ̀, tí wọ́n máa gba ewu wálé fún wa láì ṣe pa nímọ̀ nípa rẹ̀ tí wọn ò fi tó wa létí. wọ́n dẹ̀ ti wá gbèdé nísìn ẹni tó bá wù òní kọ́ gbà á. mọ̀ béèyàn kan ṣe fẹ́ wá sílé ọ̀dọ̀ mi tí yóò kànlẹ̀kùn mi tí yóò wá sọ pé vaccine coronavirus ló ń gbé dání o, tí màá sọ pé mi ò gbà, tí yóò wá ní àìrọ̀ o màá gbà dandan ni o, excuse me ṣé yóò dá mi dọ̀bálẹ̀ ni e? ṣé yóò dè mí lọ́wọ́ mú yóò kó mi papá mọ́ra? àbáwọn bíi mẹ́wàá ni wọ́n mọ wá wọ́n mú báńsà lẹ́yìn, èmi máa yí lóhun ọgbà ẹ̀dì mú ẹgbẹ́ díẹ̀ jáde ẹ̀jágun, kò lè ẹ̀fà wáyé. so n tí ò lè ṣẹlẹ̀ ní Nàìjíríà máa ń sọ wípé àwọn fẹ́ ṣe. èmi ọ̀mọ́jọ́ tá a di ajá tán gbé lọ rí veterinary doctor tó jẹ́ pé wọ́n ń fún lábẹ́rẹ́ without his consent. ìmọ̀pá àti dẹlẹ́dẹ̀ tó jẹ́ pé wọ́n kàn déédé gbé fún àwọn tí ń tọ́jú wọn pé kán máa gún lábẹ́rẹ́. so ní kúkúrú èdè a nígbàgbọ́ nínú vaccine yìí. ẹni tó bá wá wù ló yẹ kó gbà á, kì í ṣe gbogbo wa. mo ti gbọ́gbọ́n lárábìnrin kan ṣubú ní Kaduna lẹ́yìn tí wọ́n fún ní vaccine yìí. èmi ò sọ pé torí pé n ò nígbàgbọ́ nínú ẹ̀ ló jẹ́ kárábìnrin ọ̀hún ṣubú o, torí pé ọ̀pọ̀ náà ló gbà á tàbí ọ̀pọ̀ ní yó gbà á tí nǹkan kò ní ṣe, ó lè gbòdì lára tiẹ̀ ọ̀tọ̀ lórìn. kókó tèmi fẹ́ mú jáde ń bẹ̀rẹ̀ ni wípé nọ́mbà fẹ́ ni kò yẹ kó jẹ́ nọ́mbà túláàsì. n tó gbé mi wá sí òde láàárọ̀ yìí nìyẹn. kí n máa fi àkókò yìí kí ọlọ́jọ́ ìbí kan o, ọlọ́jọ́ ìbí ijó kan ẹ̀ o, ọlọ́jọ́ ìbí ijó kan ẹ̀ o, bọ́sàgbò ijó ti yà o, súnmọ́ ìwà kò bá wa jò. bó tiẹ̀ jẹ́ wípé ọjọ́ 17 oṣù kẹrin òun náà ni àyájọ́ ọjọ́ ìbí ti wáyé. ìyún àyájọ́ ọjọ́ ìbí Alhaja Rasheedat Olówó Ẹ̀gbá. Alhaja Rasheedat Olówó Ẹ̀gbá ẹ ti rí tí ń kọjá níbẹ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀. màmá Tọwọ́bọlá, màmá Bùkọ́lá, màmá Oyíndàmọ́lá, màmá Ọmọwọnúọlá, màmá Gbémisọ́lá, màmá Ẹniọlá, aya Alhaji Rótìmí Ànífowóṣe, ọmọ wọn níjẹ̀bú Alárẹ̀, ọmọ Ajagbalóra, ọmọ òsílẹ̀kùn palẹ̀kùn dé, ọmọ anáwó sílè kó èbó tó kówó dé. ẹ ṣe ọdún ní lágbára Ọlọ́run, ẹ ṣe é nígbanígba. àwọn Afẹ́nifẹ́re ọ̀pọ̀lọpọ̀ èèyàn òun náà ni wọ́n bá wọn ṣàjọyọ̀. tẹ́ ẹ ń bá débẹ̀ ló lè sọ. orílẹ̀-èdè Amẹ́ríkà òun náà ni Alhaja Rasheedat Olówó Ẹ̀gbá wà. ńbẹ̀ ni wọ́n wà pẹ̀lú ẹbí wọn. gbogbo àwọn ọ̀rẹ́ wọn ní Amẹ́ríkà, gbogbo àwọn ọ̀rẹ́ wọn ní United Kingdom, gbogbo àwọn ọ̀rẹ́ wọn ní Europe àti jákèjádò àgbáńláyé, gbogbo àwọn ọ̀rẹ́ wọn látẹ̀gbá, gbogbo wọn náà ni wọ́n ń kí wọn. gbogbo àwọn mọ̀lẹ́bí wọn nílùú London wọ́n kí i pé happy belated birthday fún àyájọ́ ọjọ́ ìbí yín tẹ̀sí lọ́jọ́ 17 nínú oṣù kẹrin, pé ẹ ṣe nígbanígba lè gba alẹ́ alẹ́ sí àwọlé òní pẹ̀dín lágbára Ọlọ́run. ẹni tó ní kí n mọ kí òun náà lọ́mọ ìyá yín Alhaja Tawakalitu Ọlásùnbọ̀, màmá bọ́ìsì àbí màmá àwa bọ́ìsì láti orílẹ̀-èdè Amẹ́ríkà. wọ́n ní kí n mọ̀ pé àsọdúnmọ́dún ní sáwọ́ àsọdúnmọ́dún, àsosùmọ́sù ní sáwọ́ àsosùmọ́sù, ọdọọdún ní sápónrówé, ọdọọdún lẹ̀rù wá ń wà, ọdọọdún lọ́dán ń pewé, ànímọ̀ lásọ àlùbọ́sà, bọ́dún bá ti dún pèrègùn agbáwọ̀ tuntun wọ̀. wọ́n lọ́dọọdún nírú lásogún, ọdọọdún nìyẹ yìí sọgbọ̀n, ọdọọdún la bí aya sàádọ́ta, àmọ́dún la lápá dẹ̀dẹ́ pààrọ̀ ẹ̀yẹ́,
ọdọọdún nìyẹn yìí pààrọ̀ aṣọ wọn lè sọdún ọdún ní ẹ̀sìn tẹ̀mí nínú owó tabua àìkú tí ṣe baálẹ̀ lọ́rọ̀ lágbára ọlọ́run. Happy birthday to you lẹ́ẹ̀kan sí God bless you all. tó Àkàndá ilé mi yá mò ń lọ náà nìyí ẹ má gbàgbé aláǹfààní láti sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. bákan náà ẹ má jáde kúrò ní